الأدلة النقلية. إخباره تعالى بنفسه عن وجوده وعن ربوبيته للخلق وعن أسمائه وصفاته، وذلك في كتابه الكريم، ومنه قوله عز وجل. nínú àwọn ẹ̀rí nínú ọ̀rọ̀ Ọlọ́run òun náà ni ìròyìn tí Ọlọ́run ọba tí ń ròyìn ara rẹ̀ tí ń sọ di mímọ̀ fún àwọn ẹ̀dá nípa bíbẹ ara rẹ̀. A rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ohun tí ń tọ́ka lérí pé Ọlọ́run ọba ń ṣèròyìn ara rẹ̀ pé òun Ọlọ́run ọba ń bẹ. Ó ṣèròyìn fún wa pé òun ń bẹ. Ó sì ìròyìn ara rẹ̀ pé òun ni ọba tí òun tọ́jú ẹ̀dá tóun dá. Ó sì ìròyìn ara rẹ̀ nípa àwọn orúkọ rẹ̀ àti àwọn sífàtù tí ń bẹ fún un. Àwọn nǹkan wọ̀nyí ń bẹ nínú tírà Ọlọ́run ọba lápàlẹ́nì nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba tó sọ báyìí pé inna rabbakumullahu alladhi khalaqa as-samawati wal-ard في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه أفيفا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. الأعراف. آية Ọlọ́run ọba ń sọ nínú rẹ̀ wípé dájúdájú Ọlọ́run ọba tí ń ṣètò Ọlọ́run ọba tí ń ṣètò yín, Ọlọ́run ọba tí ń ṣe ìtọ́jú yín, tí ń ṣe Rabbukum Ọlọ́run ọba yín huwa Allah. Òun náà ni ọba tí orúkọ rẹ̀ ń jẹ́ Allah. Ọlọ́run ọba yìí òun ni ọba tó dá àwọn sánmà, òun lọ́ba tó dá ilẹ̀. Fi 6 ayyamin láàrin ọjọ́ 6 lẹ́yìn ìgbà yẹn Ọlọ́run ọba ó sì wà lórí àlàáràṣí rẹ̀ lẹ́ni tí ọjà sọ wípé bí ṣe ń mú òru wá bẹ́ẹ̀ náà ní mú an-nahar, bẹ́ẹ̀ náà ní mú ọ̀sán wá. Bẹ́ẹ̀ òun náà lọ́ba tó já sí wípé ó mú òun ló jẹ́ ká máa rí oòrùn bẹ́ẹ̀ lòṣùpá àti ìràwọ̀. Ó ṣe àwọn kìnìún wọ̀nyí láwọn ìràwọ̀ wọ̀nyí, oòrùn ní, òṣùpá ní àtàwọn ìràwọ̀ míì ní Ọlọ́run ọba yìí ló ṣẹ̀ wọ́n rọ̀ pẹ̀lú àṣẹ ara rẹ̀. Ọlọ́run ọba nìkan òun ló ní ìṣẹ̀dá. Ọlọ́run ọba nìkan òun ló ní àṣẹ. Òun ló ní gbogbo nǹkan. Títóbi Ọlọ́run ọba náà. Nínú àyà yìí Ọlọ́run fi ń rinlẹ̀ pé Ọlọ́run ọba òun náà ni ọba tí òun dá sánmà, òun lọ́ba tó òun dá ilẹ̀. Òun ni ọba tí òun dá gbogbo àwọn nǹkan mèremère tí à ń rí nínú sánmà wọ̀nyí, òun ló sì ṣẹ̀rọ̀ pẹ̀lú àṣẹ rẹ̀. Wa qawluhu lamma نادى نبيه موسى عليه السلام بشاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة. وتصلى يمين نمتين كتب النبي موسى عليه السلام نينو القرآن تنسقى يا موسى إني أنا الله رب العالمين. القصص. وني مقبل موسى داجو داجو إمي نيوباتين الله رب العالمين ọba gbogbo tí ń jẹ́ àgbáńlá ayé. Wa qawluhu ó tún sọ láàyè míì ó sọ pé innani ana Allahu la ilaha illa ana fa'budni wa aqimis salata li dhikri. Dájúdájú èmi ni ọba tí ń jẹ́ Allah. Kò sí ọba kan, kò sí olùjọ́sìn fún kan ní ti pàápàá ní ti tòdodo àyàfi èmi Ọlọ́run ọba. Fa'budni máa wá ṣèjọ́sìn fún mi. Máa kírun lẹ́ni tó máa fi rántí mi Ọlọ́run ọba. A ó rí pé àwọn àyà yìí ń tọ́ka lórí bíbẹ Ọlọ́run ọba, ń tọ́ka lórí pé ẹnìkan bẹ tí ń jẹ́ Ọlọ́run, ẹnìkan bẹ tí ń mójútó gbogbo àwọn ẹ̀dá yìí tí ń ṣe Ọlọ́run ọba. Wa qawluhu fi ta'zimi nafsihi wa dhikrihi asma'ahu wa sifatihi huwa Allahu alladhi la ilaha illa huwa 'alimul ghaybi wash-shahadati war-rahmanur rahim. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى
يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. nínú àyà yìí Ọlọ́run ọba ń ròyìn ara rẹ̀ látara gbígbé ara rẹ̀ tóbi àti ìdákọ̀ àwọn orúkọ rẹ̀ tí fi ń da tí gbogbo ẹ̀ ń dá lórí pé àníṣe ẹnìkan ń bẹ tí ń jẹ́ Ọlọ́run ọba, ẹnìkan ń bẹ tí orúkọ rẹ̀ ń jẹ́ Allah, ẹnìkan ń bẹ tí ń mójútó gbogbo ẹ̀dá yìí. wa qawluhu fi thana'i ala nafsihi láyé míì níbi títí ń yíra rẹ̀ ń sọ pé alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. ní gbogbo àwọn àyà tí a kàkalẹ̀ yìí náà a rí pé gbogbo ẹ̀ ń dá lórí pé alẹ́ nìkan ń bẹ tí ń jẹ́ Ọlọ́run ọba náà ni, ẹnìkan sì ń bẹ tí ń mójútó gbogbo ayé gbogbo ẹ̀dá lápapọ̀. wa qawluhu fi khitabina nahnu al-muslimin إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون. وفي آية المؤمنون وأنا ربكم فاتقون. وقوله في إبطال دعوة وجود رب سواه أو إله غيره في السماوات أو في الأرض قوله لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون. الصلاة يمين لأن تفهم لك kò sí ọba kan lẹ́yìn Ọlọ́run ọba, onítẹ̀lómi bá tún bẹ lẹ́ni tí èèyàn máa ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́run ọba ni, tí bá ń bẹ ní sámà yìí àbí tí bá ń bẹ ní ilẹ̀ ẹlẹ̀ méjèèjì yóò ti di tí ó bàjẹ́. àmọ́ tí tóbi Ọlọ́run ọba òun ni Rabbil arshi amma yasifun, ọba tó ní al-arash lọ́dọ̀, ọba tó já sí wípé gbogbo tí èèyàn máa fi ń ròyìn èèyàn láyé, gbogbo tí èèyàn máa fi ń ròyìn èèyàn láyé léyìí tó kù díẹ̀ kàtó, Ọlọ́run ọba ó tayọ bẹ́ẹ̀, Ọlọ́run ọba ó tóbi jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ọba òun lè fi ròyìn gbogbo nǹkan tí ó bá ti pé, tí ó bá ti dá, òun lè fi ròyìn Ọlọ́run ọba. Ọlọ́run ọba lọ́ba tí ó ga nínú ròyìn rẹ̀ ju gbogbo nǹkan tí èèyàn lè máa fi ròyìn yẹn tí ó máa túmọ̀ ìdínkù lọ ni títóbi Ọlọ́run ọba náà.